ẹ jẹ́ kí a gbé báyìí ẹ rí wípé Ọlọ́run tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹ máa ń yan Ọlọ́run ṣàdédé sọ̀rọ̀ nígbà tí àná Muhammad sallallahu alaihi wasallam tí ń bẹ ní Mọ́kà ó ní bí ṣe máa ń pe àwa èèyàn ìgbà tó dé Mọ̀dínà ó tún ní bí ṣe máa ń pe àwọn ará Mọ̀dínà kò sí àyà kan ẹ lọ wo gbogbo àyà àbí súrà tó sọ̀kalẹ̀ nígbà tí àná Muhammad sallallahu alaihi wasallam tí bẹ ní Mọ̀dínà tí bẹ ní Mọ́kà tí ò tí ì ṣe hijira lọ sí Mọ̀dínà kò sí àyà kan tẹ́ẹ̀rí àbí súrà kan ẹ wà báyà kan nínú súrà yẹn tọ́lọ́wọ́n àmọ́ sọ pé yá ayú alladina amanu ẹ̀lẹ́bà gbogbo pèpè tọ́lọ́wọ́n bá pè nígbà tánàbí ń bẹ ní Mọ́kà inú kó ní yá bani Ádámà yá ayú al-insanu yá ayú an-nasu yá ayú al-kafiruna. Sẹ́ni pé ìpèpè mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò jọra wọn. Ṣé kí n sọ túmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin? Àìdàkùn sọ. Yá bani Ádámà Ọlọ́run pé gbogbo ohun tí ń jẹ́ ọmọ ànábì Ádámà nìyẹn. So tani sọmọ Ádámà? Kò sí. So ìyẹn ti kó ó jẹ́ ìpèpè kan tó jẹ́ júmùlà ni tó ó kó gbogbo èèyàn pátá sínú. Tó bá tó yá aniya ayu annasu mo pe ẹ̀yin onígbàgbé èèyàn tó bá tó yá aniya ayu al-insanu mo pe ẹ̀yin tẹ́ pera yín léèyàn tí mo dá léèyàn ṣé mo gbà janu be bẹ́ẹ̀ni igi ṣe yẹn àwọn igi ń bẹ bẹ́ẹ̀ni àwọn dábàá ń bẹ bẹ́ẹ̀ni àmọ́ tó lọ bá fẹ́ pé yó wà ní aya ayu al-insanu gbogbo èèyàn ní pè wọ́n tó bá yá ó lé ní yáàbà ní Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì ló fẹ́ bá sọ̀rọ̀ yẹn àwọ̀ ò tí ì sínú ẹ̀ gbogbo tí ń jẹ́ Áfíríkà yóò sí ń bẹ̀ yẹn ó fẹ́ bá gbogbo ìran Europe àti America side gbogbo àwọn Asia àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ nìyẹn kò kan àwa tá a wà ní Áfíríkà ń bí àmọ́ èyí tá a kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ó kó wa sínú gbogbo àgbáyé tó bá tún wá yá aníyá ayú al-kafiruna ṣẹ́tí pé ìpèpè yẹn náà kòsù sí yà ni ìpèpè kan tí a dá yẹn rí ni àwọn kèfèrí ló fẹ́ bá sọ̀rọ̀ gbogbo tí ó jáde ní Mọ́kà pátá ojú báyìí lọ Mọ̀dínà ìníyá ayú alẹ́dínà àmọ̀nú tẹ́ bá ti gbọ́ yá ayú alẹ́dínà àmọ̀nú ẹ lọ wo súrà yẹn dáadáa Mọ̀dínà ló ti sọ̀kalẹ̀ torí àmọ́ rí àyà nínú súrà rí tá bá ti ń rí àyà kan nínú súrà kan tí bá ti sọ pé yá ayú alẹ́dínà àmọ̀nú Mọ̀dínà ló ti sọ̀kalẹ̀ náà àyà yìí àyà tó júwe ààwẹ̀ tá ń gbà yìí torí mùsùlùmí ní rule and regulation tí ó control wa a ní protocol kìí ṣe ẹ̀sìn téèyàn kan dálẹ̀ ẹ̀sìn Ọlọ́run ni nígbà tó ní ẹ̀sìn rẹ̀ ó dẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú òfin àti ìlànà rẹ̀ ni àwa lè kí mọ́lẹ̀ nísìnyí ká là ń ṣe kinní kan lásìkò kan tó bá ti di inú oṣù kẹsàn-án ọdún oṣù ojú ọ̀run ìlà ń pè ní oṣù tí ó bá ti lé ni wọ́n ń pè ní Ramadan Muharram oṣù kìíní nìyẹn Safar oṣù kejì Rabiul Awwal oṣù kẹta Rabiul Thani oṣù kẹrin Jumada al-Ula Jumada Thani Rajab oṣù keje Saban oṣù kẹsàn Ramadan oṣù kẹsàn Saban oṣù kẹjọ Saban oṣù kẹjọ Ramadan oṣù kẹsàn Sawal oṣù kẹwàá Sulekida oṣù kọkànlá Sulehijja ẹnìkan kan gbọ́dọ̀ múra ní ìsìnkú ló ń lọ ṣe hajj ń tọ́ra rẹ̀ ìmúra ló fẹ́ lọ sí ó dínú Sulehijja so ìsìláàmù wa Ọlọ́run ti gbé kalẹ̀ pẹ̀lú oṣù ojú ọ̀run yẹn àti lànà àtòfin tóṣù yẹn bá wá ti pé
ọlọ́run á ní yá ayú alẹ́dínà àmọ̀nú Madina lànàbí wà náà ànábì àwẹ̀ Ramadan ò dé bá ànábì ní Maka ànábì ti dé Madina kí Ramadan tó dé àmọ́ sọ̀látùl mọ̀fúrúdọ̀ wọ́n ti ń kírun láti Maka kánábì ò tó lọ sí Madina àmọ́ àwẹ̀ Ramadan ò ànábì ò gba àwẹ̀ kankan ní Maka àwẹ̀ Ramadan 9 tó gbà láyé kò gba kankan ní Maka Madina ló ti gbà mẹ́sẹ̀sì. ìgbà tó lọ́wọ́ fẹ́ pèpè síbi àwẹ̀ yẹn ó wá pèpè yẹn ní khususiyya ní àdáyẹnrí pèpè lórí ìpè Ramadan lórí ìpè Ramadan ìdí nìyẹn tá a fi ní kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run pè sí di pé kó wá gba àwẹ̀ Ramadan àwẹ̀ tá à ń gbà lọ́wọ́ yìí kìí ṣe gbogbo èèyàn kódà kìí ṣe gbogbo mùsùlùmí. báwo ni o ṣe jẹ́ gbogbo mùsùlùmí. ẹni gbà tó lọ́n fẹ́ gbé àyà yẹn wá padà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́ni yá ayú alladina amanu ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ nìkan tẹ́ ẹ gbà mí lódodo tẹ́ ẹ máa pé èmi lèmi mi ò pé méjì bèlè pé mẹ́ta tẹ́ ẹ gbà yí pé tó bá dáa èmi ni tí ó bá kù díẹ̀ káàtó èmi ni tó bá burú èmi ni tó bá dùn èmi ni. ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ẹ̀ràn kankan lọ́dọ̀ èèyàn kankan dọ̀dọ̀ náà lọ ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣàdéhùn ẹ sì mú ṣẹ ẹ dúró lórí àdéhùn wo ni àdéhùn tá a ṣe níjọ́ tá a fẹ́ wáyé tá a ń sọ fún Ọlọ́run pé iyyaka na'budu wa iyyaka nasta'in. gbogbo àwọn tí ó jẹ́ mùsùlùmí tí tó ń ṣe ẹbọ kò sí nínú àwọn tó lọ́n pèsè pé kó wá gba Ramadan. ṣe mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ yí pé ìmọ̀lẹ́ ò sọ pé ká má sọ ilé. màálù ò pé má ṣẹbọ màálù ò pé má sọ dẹ bí mo ká tùbà àtàn máa wẹ̀rẹ̀ lọ màálù ò pé má sọ dẹ. so Yorùbá Islam Yorùbá ò gbádùn. kò lálàáfíà. kò gbádùn Islam ọlọ́bẹ̀ yíyọ ni Yorùbá máa ṣe. gbogbo àwọn tẹ́ ń wò ó gbogbo wọn ní lóòsà Haúsá lóòsà o Zábárù wọn lóòsà o àwọn màlíìn gbogbo wọn lóòsà o gbogbo wọn pátá ni wọn lóòsà àmọ́ àwọn gbé òòsà tí wọn sẹ́yìn ni wọ́n fọwọ́ bò àwa gbé tiwa sí. àfihàn síbílẹ̀ lárílẹ̀ ìbá tí wọ́n ti eégún ṣáájú òun tí nìkan tí wọ́n. tọ òun ẹ̀rùn lẹ́rì mi. so ìpèpè tó lọ́n pè yẹn kódà yàtọ̀ sẹ́ni tí ń ṣe òòsà ẹlòmíì ti ṣe oògùn kọjá ó ti lọ dàpọ̀ mọ́ ẹbọ fún. tó ti kọjá olóòsà gan. yes. tó ń gẹ́gẹ́ ti dẹ́bọ́ra. bẹ́ẹ̀ni oògùn ló sì ṣe débẹ̀ kò mọ tí ń jòsà kò dédé òsà rí. ẹni tó bá fẹ́ gba àwẹ̀ Ramadan tó bá fẹ́ kí Ọlọ́run ó gbà lọ́wọ́ òun yóò jáwọ́ kúrò níbi gbogbo nǹkan tó jẹ́ yí pé yóò máa fi wá ìṣọ́ yàtọ̀ sí Ọlọ́run. gbogbo ẹni tí bá ti ń gbára lé nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run kò sí nínú àwọn tọ́lọ́run bá gbé pé kó wá gba àwẹ̀ Ramadan tá a gbà yìí. lọ́gbọ̀n. ṣe àlàyé yẹn ṣe yé. mo wà pẹ̀lú yín. torá déhùn tá a ṣe ni wípé ìrí Ọlọ́run tá a bá dáyé tá a ń lọ yìí o ìwọ láàmú sí o ìwọ gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa ọ̀dọ̀ rẹ náà láàmú darí rẹ̀ sí. Ọlọ́run ti sọ pé wa nunazzilu minal Qur'an ma huwa shifaa'un wa rahma lil mu'minin. gbogbo tó bá ṣe yín kí ni ṣe yín ẹ bọ́ sínú Al-Qur'an ẹ mú tí bá ń ṣe yín ẹ mú bẹ́ẹ̀ Ọlọ́run ní ìṣìfáwò ìwòsàn ní Al-Qur'an jẹ́ fún yín ẹ má lọ di mo lè yẹn ẹlòmíì ti ṣe oògùn ó ti kọjá yí pé ń ṣe ẹbọ bẹ́ẹ̀ni ó ti ṣe oògùn kọjá ẹbọ ẹ sì ń pera rẹ̀ ní mùsùlùmí kò sì mọ̀ pé òun ti jáde kúrò nínú Islam. Allahu Akbar. so ní ṣókí gbogbo mùsùlùmí tí bá ń gbọ́ níta ìsọ yìí tó ti jáko lọ ẹ jẹ́ ká padà sẹ́yìn gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká dojú rẹ̀ kọ lọ́hùn òun ló dá wa sọ fún wípé nǹkan báyìí ìyá báyìí ń jẹ ọ́ ṣébí wọ́n ló dá mi sọ fẹ́ ọ dá mi nítorí ìyá ni yanjú nǹkan báyìí fún mi
wàláhì ọlọ́run yẹn jọ ẹ̀. Allahu Akbar. táwọn àmọ́ jágbó lọ gbogbo ẹni tó bá ti lọ bọ́ sínú gbó bẹ́ẹ̀ kò sí nínú àwọn tó náà ń pèpè ká wá gbààwẹ̀ Ramadan yìí. Allahu Akbar. àwọn tó gbọ́ ló ń gbọ́ tinú tẹ̀yìn tí wọ́n jẹ́ pé gbogbo nǹkan wọn ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n gbé sí, ọlọ́run nìkan ni wọ́n fara tì, àwọn ni ọlọ́run bá pè. ẹ wá bí mi léèrè pé kí ló dé, ẹ rí i pé gbà tí àyà yẹn wá bọ́ síwájú tó ní yá ayú alladina amanu gbogbo ẹ̀ yìí tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo, ọlọ́run ní kùtìbà alaykumus siyam, kùtìbà alaykumus siyam, àwẹ̀ rọmọdọ́nù yìí o mo ṣe ní ọ̀ranyàn lẹ́yìn lórí ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ ni o. ó wá ní kàmọ́ kùtìbà alal ladina min qablikum, àlàyé wa tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá mò ń bọ̀ ẹ jẹ́ àsáré délé iṣẹ́ lọ. náà ọlọ́ni kàmọ́ kùtìbà alal ladina min qablikum, kì í ṣe ẹ̀yin nìkan ni mo ní kẹ́ ẹ gbààwẹ̀ o, ẹ̀yin nìkan kọ́ ni mo ṣe àwẹ̀ lọ́ranyàn lẹ́yìn lórí o, gẹ́gẹ́ bí mo ṣe ṣe lọ́ranyàn lórí àwọn tó ṣáájú yín. àwọn tó wá ṣáájú yẹn irú àwọn èèyàn wo ni wọ́n? ṣé èèyàn lásán ni wọ́n àbáwọn ẹ̀sẹ̀ èèyàn? ẹ ti rí wípé àwọn ẹ̀sẹ̀ èèyàn ló sà níwájú tẹ́lẹ̀, àwa ẹ̀sẹ̀ èèyàn náà ní tó ń sà sínú ilẹ̀ lónìí tó bá tún dọ̀la ní ẹsẹ̀ èèyàn náà. ẹ̀sà èèyàn ni. ẹ wá bí mi léèrè pé àwọn ẹ̀sà èèyàn wo ni? àwọn wo ni jàre bàbá? ẹ̀sà èèyàn àkọ́kọ́ tó kọ́kọ́ gba àwẹ̀ náà ni bàbá ńlá wa Ànábì Adam. Alayhi salatu wassalam. ọjọ́ 13, ọjọ́ 14, ọjọ́ 15. ẹni báwọn èèyàn mọ̀ sọ pé àwọn ń gbàwẹ̀ funfun. bẹ́ẹ̀ ni àwẹ̀ bàbá ńlá wa Adam. yẹn. torí gbà tí wọ́n sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé gbogbo ara rẹ̀ ló dúdú sí gìlì. ìgbà tó gbàwẹ̀ yìí ó funfun títí ìgbà tó dijọ́ 15 báyìí gbogbo ara rẹ̀ funfun wá. iná wọn fi pè ní àwẹ̀ funfun. Ànábì Ibrahim náà gbàwẹ̀. Alayhi salatu wassalam. Ànábì Zakariya ó gbàwẹ̀. Alayhi salatu wassalam. bó tiẹ̀ jẹ́ pé àwẹ̀ títí ẹ̀ kìí ṣe àwẹ̀ pé mọ́ jẹun. Ànábì Dahud alayhi salatu wassalam òun ni ẹni tó jẹ́ pé ó gbàwẹ̀ jù láyé, torí tó bá gbàwẹ̀ lónìí yóò sínú lọ́la, yóò gbàwẹ̀ ọjọ́ kan àwẹ̀ ọjọ́ kejì ìsínú, ó ti gbà tó fi kú láyé ni Ànábì Dahud. Ànábì Zakariya ìgbà tí ń wọ́ mọ́ tí ń sọ fọ́lọ́run pé kó fóun lọ́mọ lọ́lọ́run ni kó gba àwẹ̀ yẹn, àwẹ̀ títí ẹ̀ ọjọ́ 3 náà kì í sì sá àwẹ̀ pé mọ́ jẹun. ìyá wa Mariam tó bí Ànábì Isa alayhi salatu wassalam Jesus Christ, òun náà gba àwẹ̀, ọlọ́run ló ní kó gba àwẹ̀. ìgbà tó bí Ànábì Isa tán tí ó gbé ẹ sá mọ̀ bí ó ṣe bímọ ọmọ ìyanu yẹn, bọ́ọ̀lù wọn ṣe ó gbé lọ lé náà ni, ó gbé lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ náà ni. bọ́ọ̀lù wọn ṣe wá gbọ́ọ̀lù wọn tẹ̀ ọgbọ́n ti rọmọ lọ́ni, ó gbà àwẹ̀ ni. àwẹ̀ tó gbà ni pé àwẹ̀ mọ́ sọ̀rọ̀, ó gbọ́dọ̀ sọ̀rọ̀, gbà àwẹ̀ sọ̀rọ̀ ti gbé kó gbé lọ ìgbà tó gbé ó sì tẹ́ bẹ́ẹ̀. ìgbà tó délé ó béèrè ó ṣe sára ó ní ọmọ nu ẹ máa bí léèrè wọn ní nǹkan sí ọ ni ọmọ tí ó wà lórí ìtẹ́ ni ká máa ọmọ kókó ká máa bá sọ̀rọ̀. wọ́n ti ìwí délẹ̀ ọmọ ní ìní Abdullah, èmi tẹ́ ń wo iye ẹrú Ọlọ́run ni mí o. Allahu Akbar. Àtàdí àlìkìtàbà wọ́n fún mi tírà wàjálà ní nàbíyàn, wọ́n ṣe mí lánàbí o, wàjálà ní mubarakan ẹ̀sùn mọ́kúntù wọ́n gbogbo bí tí mo bá wà alálùbáríkà lọ́lọ́run ṣe mí o. wà ó sọ níbi sọ̀láàtì wá zakati, Ọlọ́run bá pa mí láṣẹ ó ní kí n máa kírun o, ó ní kí n máa yọ̀dá 10 o, ìyẹn zakati. wà á dùn tó àyà ní gbogbo ìgbà tí mo bá bẹ láyé. ó sọ lọ bẹ́ẹ̀, ó sọ lọ bẹ́ẹ̀, ó sọ lọ bẹ́ẹ̀. àwẹ̀ tí Màríàmù
àwọn tí ẹ wá wo gbogbo àwọn èèyàn tí mo kà kalẹ̀ irú àwẹ̀ wo ni wọ́n gbà ẹ rí i pé ó yàtọ̀ síra wọn irú èèyàn wo ni wọ́n ẹ rí i pé ẹ̀sà èèyàn ni wọ́n. ìgbà tó wá dórí ànábì Musa alayhi salatu wassalam ìgbà tí Ọlọ́run fẹ́ fún un ní òfin 10 tó fẹ́ fún un ló ní kó wá lórí orí òkè ibi tí wọ́n ti máa sọ̀rọ̀ ní face to face tí èsì pé ẹnìkan ń bẹ láàrin wọn tí ń rọ èdè lọ́lọ́rin wa kallama Allahu Musa taklima ànábì Musa máa bọ́lọ̀ sọ̀rọ̀ directly ni kò sẹ́ni kankan tí máa bá ànábì Musa àtọ́lọ́n tú ọ̀rọ̀ nínú ọlá tọ́lọ̀ tó ṣe fún òun tiẹ̀ nìyẹn ọlọ́ni tọ̀ Musa ó ti dé ó nìyẹn wọ́n fẹ́ fún ọ lófin ni àmọ́ kó tó gba òfin yẹn lọ́gbà ọgbọ̀n ọjọ́ ló bá bẹ̀rẹ̀ àwẹ̀ tá à ń sọ kìí ṣe irú àwẹ̀ tiwa yìí o àwẹ̀ yípo ni o kò ní jẹun títọ́ gbọ́dọ̀ kò ní àtòru o àtọ̀sán ní fi ń gbàwẹ̀ ìgbà tó gbọ́ ọjọ́ wá pé ọwọ́ wò pé ẹnu yìí ó ti di pẹ̀tà kọ́ mọ̀ rùn sí Ọlọ́run ọba àwọn ló bá já igi orin ló bá rùn ìgbà tó déwájú Ọlọ́run lọ́ni àríwọ́ Musa kí ló dé tó fi já igi tó fi run náà kẹ́nu mi wọ́n bá ọmọ rùn sí ọ ní ẹnu tí rùn ni mo fẹ́ gan ìyá tó lọ gba 10 sí. Allahu akbar Allahu akbar. ìdí tó fi pógójì nù 30 ní tẹ́lẹ̀ ẹnu ọlá kó run rí ìlú náà fi fáìlì 10 kù kẹ́nu yóò lè tún di padà. àwọn tí wọ́n gbàwẹ̀ tán tí wọ́n ń sá àwọn sọdún lánàá tí wọ́n ní àwọn gbàwẹ̀ lẹ́ǹtì àwẹ̀ wọn kọ́ o wọ́n jí àwẹ̀ ni ó lè ní wọn o. ànábì Isa Jesus Christ ò gbàwẹ̀ kankan o because rúhù láì ní kò gbàwẹ̀ kankan o kò gbàwẹ̀ 40 kankan o ànábì Musa ló gbàwẹ̀ 40 àmọ́ ìdí ni wípé gbogbo ọdún táwọn kìrìsìtẹ́nì máa ń ṣe òun àwọn Yahudi ni wọ́n ní. ṣe mọ̀ pé àwọn Yahudi ni ànábì Musa wá jíṣẹ́ fún Christmas tí wọ́n ń ṣe 25 December yẹn àwọn Yahudi ni wọ́n ní January 1st yẹn àwọn Yahudi ni wọ́n ní àwọn ni wọ́n ní Easter àwọn ni wọ́n ní àwọn kátólíìkì àti gbogbo àwọn tí wọ́n tò lábẹ́ kátólíìkì yẹn àwọn ni wọ́n ní ọdún yẹn àwọn Nasara àwọn kìrìsìtẹ́nì ọlá wípé wọn ò mọ tí wọ́n fẹ́ ṣe wọn ò àìlẹ́sìn ń dà wọ́n láàmú bẹ́ẹ̀ ṣe wọnú gbogbo ẹ̀ lọ nìyẹn. ọdún. torí ọ̀pọ̀lọpọ̀ kìíní táwọn ń ṣe yẹn àwọn fi ń ṣe òòṣà ní 25 yẹn òòṣà ní jẹ́ bẹ́ẹ̀ òòṣà kan ní jẹ́ Mars òòṣà ní jẹ́ Janvier yẹn tó ń pè ní Janus òòṣà Janus ni àwọn fi ń bọ òòṣà ni. kódà gan ọdún tí wọ́n ṣe tí wọ́n ní wọ́n pa ànábì Isa ìkéṣà àwọn kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ pa ànábì Isa o àwọn Júù yẹn àwọn Yahudi yẹn náà ni wọ́n fẹ́ pa torí wọ́n lọ́ọ́ máa lé ní. kò ní bàbá àwọn ò sì ní gbà. ìgbà yẹn ó tún wá kọjá àyè rẹ̀ wọ́n tún wá ń jíṣẹ́ fún wọn yí pé Ọlọ́run ní èmi ní kẹ́sì wọ́n ní ìwọ máa lè. ìwọ tá a wá bá ṣe pa. so àwọn ni wọ́n dì pàápàá yí pé àwọn fẹ́ pa kì í sí àwọn kìrìsìtẹ́nì ọ̀tọ̀ làwọn kìrìsìtẹ́nì o ọ̀tọ̀ làwọn Nasara o Nasara ọ̀tọ̀ o àwọn Nasara àwọn kìrìsìtẹ́nì tán bẹ lóde níṣẹ́ àwọn kọ́ ni Nasara o àwọn Nasara ń bẹ lọ́tọ̀ àwọn kìrìsìtẹ́nì ń bẹ lọ́tọ̀ níjọ́ tí àyè bá wà á máa lọ sí ibẹ̀ yẹn àmọ́ ibi tá à ń lọ ni wípé àwọn ẹ̀sà èèyàn lọ́nà wọn bá ṣe ní aláwẹ̀ síwájú tí n fi sọ pé kàmá kùtìbà alàlẹ́dínà mi ń kọ́ búlì kún làálàkùn tààtàkùn tẹ́ bá gbàwẹ̀ yẹn ó súnmọ́ kẹ́ ẹ lè ní ìpayèmí Ọlọ́run so àwa èèyàn tó lóun bá pè sí bí àwẹ̀ kìí ṣe àwa gbogbo mùsùlùmí gbogbo ẹni tí ń pera rẹ̀ ní mùsùlùmí bí ò sẹ́ni tó jẹ́ pé ọgbọ́n náà ń gbọ́ níkọ̀kọ̀ àti ní gbangba àwọn èèyàn kan wá ń bẹ tí àwẹ̀ Ramadan bá dé tí wọ́n gbọ́dọ̀ gbà tó jọ̀ràn èèyàn lé wọn lórí àwọn kan bẹ tí kìí sọ̀ràn èèyàn lé wọn lórí kódà àwọn bá jẹ́ mọ́ mi. bí bá wọn wò. alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá a ti sọ ẹni tí ó gbà àwẹ̀ yóò jẹ́ ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo yóò gba gbogbo ànábì gbọ́ yóò gba gbogbo tírà gbọ́ yóò gba ìsìláàmù gbọ́ yóò gba ànábì gbọ́ yóò gba ọjọ́ kan yìí gbọ́
yóò sì gba kádàrá gbọ́ khairuhu wa sharruhu ìtọ́ dánú kádàrá ìtí ọ̀dánú kádàrá ó gbọ́dọ̀ bá gbọ́ so ẹni tí ọlọ́run pèpè kó wá gba àwẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì àlìbáàlì èèyàn lè jẹ́ mùmíní kó jẹ́ mùsùlùmí kó wá ní kíni ọmọ tí ó bá tí wọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ṣẹ̀ríà ìsìlámíyà ọmọ 15 years ó ti bàlágà lọ́dọ̀ àwọn bani Israel àwọn ní 18 adult àbí bẹ́ẹ̀ni àmọ́ nínú ìsìlámíyà 15 ni gbogbo ọmọ tó bá ti wọ 15 àwẹ̀ yìí ti di ọ̀ranyàn lé lórí tó bá dín yóò jìyà tó bá mọ̀ọ́mọ̀ já yóò jìyà kò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ jáwé àyàfi kó jẹ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹta alákèrè ẹni tó jẹ́ pé ó ní làákàyè kìí sí lẹ́sẹ̀ méjì náà ẹni tí èsì wòrì torí ẹ̀ pé tó mọ tí ń ṣe àwẹ̀ yìí ó di ọ̀ranyàn fún un kò gbọdọ̀ sí nǹkan kan tí ó di lọ́wọ́ àfi tára rẹ̀ bá yá ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin alihura ẹni tó jẹ́ ọmọlúwàbí ẹni tí ò sí lóko ẹrú níbi tí wọ́n ti ń kọ́ńtúrò rẹ̀ tí wọ́n ti fi ṣiṣẹ́ tí gbogbo ayé rẹ̀ ó ti ta kò sóko ẹrú mọ́ nísìn. àwọn ìrìn àjò kan wá ń bẹ nísìn tó jẹ́ pé ó rò pọ̀ mọ́ oko ẹrú tà sọ téèyàn bá lọ sí ẹrú lọ́dọ̀ kèfèrí tó sì mọ̀ pé mùsùlùmí ni ọ́ tárin ọláwẹ̀ yóò mọ̀ọ́mọ̀ hànà yóò hàn lé mọ̀ yóò mọ̀ọ́mọ̀ hànà rẹ̀ yóò hàn lé mọ̀ gidi. so ìjà tó bá ti rí bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ yẹn fún láti máa sọ fún tọ́sí mo rí ọláwẹ̀ gbà ní. ẹni tó bá fẹ́ gbàwẹ̀ yóò jẹ́ ẹni tó yẹ pé sí àtòlébàdàn àlàáfíà rẹ̀ pé ẹni tó bá fẹ́ gbàwẹ̀ àlàáfíà rẹ̀ gbọ́dọ̀ sí kẹ́ni ó gbọ́dọ̀ pé kì í ṣe ọlọ́kùnrin gbàwẹ̀ òdì kú fọlá dìde. wàlẹ̀ ìkọ́ ọ̀mà ẹ̀rí pọ́lọ̀ sọ pé wà ń kúntùn jùnú bá àlà sáfà pé bóyá ẹni tó bá rìnrìn àjò nínú yín kó ṣe kí ni kó fi àwẹ̀ lẹ̀ àlè ìkọ́ ọ̀mà níbi tí wọ́n ń sọ ni wípé ẹni tó dúró sójú kan ẹni tó bá fẹ́ gbàwẹ̀ Ramadan kó dúró sójú kan kọ́mọ jẹni tí ó mọ̀ rí. kò ní di pé mo ń travel ó ní travel lọ́la gbogbo traveller ó yẹ kó máa dúró lásìkò Ramadan. tó bá ti di àsìkò Ramadan kí gbogbo alárìnká kó dúró sílé. àwa lè ń bá wíwọ̀n. èmi náà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bàtà àwẹ̀ ń bọ̀ yìí la sáré padà wá. aláì. bó ṣe yẹ kó rí ni gbogbo bí téèyàn bá wà gbogbo bí téèyàn bá ti fẹ́ gbàwẹ̀ kéèyàn padà síbẹ̀. kéèyàn padà ọmọ ẹgbẹ́ bí tó ti gbà tó rọ̀ lọ́rùn. tó rọrùn torí pé anything can happen kò sí tí ò lè ṣẹlẹ̀ nínú ṣe bí mọ́tò làwọn nísìnyí ṣe bí plane ní kíní kò sí tí ò lè ṣẹlẹ̀ o kò sí tí kò lè ṣẹlẹ̀. mo rìnrìn àjò nínú Ramadan kan mo lọ ṣe wáàsí ní Abidjan lásìkò láì láti olùkọ́ dé báyìí mo wá ń bọ̀ wá mọ́tò tí mo wọ̀ mọ́tò tó yẹ pé like bí aeroplane náà ni so AC full AC ni gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀. àwọn lọ sọ́rí àbọ̀ sí. akọjálẹ̀ Ghana báyìí mi mọ ibi tí mo wà mọ́ abọ́sílẹ̀ Ghana akó nílẹ̀ Côte d'Ivoire abọ́sílẹ̀ Ghana báyìí mi ò mọ ibi tí mo wà mọ́ mi mọ tí ṣẹlẹ̀ àánú Ọlọ́run ni mo fi ṣe títí a fi dé Accra so ibi tí mo fi lọ síbẹ̀ ni pé kò sí tí ò lè ṣẹlẹ̀. kò sí o kò sí. àmọ́ téèyàn bá wà lé èèyàn mọ bí ó ṣe mójútó ara rẹ̀ àti àwẹ̀ tí ń gbà. àti ibi téèyàn ṣàgbà. gbogbo ẹni tó bá fẹ́ gbàwẹ̀ kó try kó rí i wípé òun dúró sí ojú kan. gbogbo àwọn traveller kò wọ́n fòpin sí. kò fòpin sí tó bá ti dàsìkò Ramadan. so àwẹ̀ Ramadan àwẹ̀ kan ni tó jẹ́ wípé ẹni tó bá fi lè lọ mọ̀ọ́mọ̀ já ẹyọ kan
tó bá mọ̀ọ́mọ̀ já ẹyọ kan yóò gba àwẹ̀ oṣù méjì mutatabi'aini yóò gba àwẹ̀ oṣù méjì tó kò gbọ́dọ̀ dín o yóò máa gbà tẹ̀léra wọn ni ẹni tó bá mọ̀ọ́mọ̀ ni o kì í ṣẹni tí dọ̀rúrí tó bá tó fi jáwé o gẹ́gẹ́ bí obìnrin tí ń gbàwẹ̀ bọ́ ń sìn tó di dọ́yà dédè sí ní nǹkan oṣù rẹ̀ bá dé àti ti ráwọn afá kan tí wọ́n ní tẹ́wọ̀n bá ń ṣe nǹkan oṣù gan kó tó máa gba àwẹ̀ lọ. àwọn míì jẹ́ ní pé tóbi máa ń ṣe nǹkan oṣù kọ̀dá bí àwẹ̀ dúró gbọ́dọ̀ gba àwẹ̀ ni. kọ́nà sọ wà lọ́wọ́ àwọn afáàsàn wọn ní tiwọn bẹ́ẹ̀ wọ́n sẹ̀ kéwú kan rẹ̀. àṣetọ́ni ní gbẹnu wọn sọ̀rọ̀. àwọn sẹ̀ kéwú. Ọlọ́run gan ti sọ wípé tó bá ti rí bẹ́ẹ̀ kó fi àwẹ̀ lẹ̀ kí wọ́n jáwé wọn lẹ́sẹ̀kẹsẹ̀. tó bá ti di yàmẹ̀lá òkúrọ̀ ẹ̀yàn àwẹ̀ kan dáwẹ̀ yẹn padà ẹ̀rí wípé Ọlọ́run bùn obìnrin ní irun kò bùn wọn láwẹ̀ ibẹ̀ láti mọ̀ pé àwẹ̀ le gan àwẹ̀ lágbára gan ìrun ojoojúmọ́ lòun Ọlọ́run ò fi bùn èèyàn kankan ìrun ojoojúmọ́ lòun àwẹ̀ at once a year. tó bá ti wá di pé iye tóbìnrin bá dín bóyá márààrún náà ni o bóyá mẹ́ta ni o bóyá ẹyọkan ni iye tó bá sá dín tó ń kó nǹkan kó sá mọ̀ ká yóò san lẹ́yìn àwẹ̀ iye tó jà náà ni ó san tí èsì wípé ọlọ́rọ̀ lu ọkọ rẹ̀ ní ọ̀sán àwẹ̀ o eléyìí ó tiẹ̀ oṣù méjì ni gbáko ni òun àtọkọ ti dáràn bá wọn. ọkọ ọ̀sẹ̀ tiẹ̀ lọ́tọ̀ wọn ọ̀sán tiẹ̀ wọn lọ́tọ̀. bóyá ọkọ ọ̀sán oṣù kan wọn ṣoṣù kan oṣù méjì lẹ́nu. àwọn méjèèjì wọ́n jọ kó bára wọn ni so wọ́n jọ san lóṣù méjì ni. sóye kàfàrà yóò máa jẹ́ kàfàrà fún pé wọ́n mọ̀ọ́mọ̀ já àwẹ̀ ẹni tó bá wá wà láyé tó ní ìyàwó ọ̀rẹ́ òun ní àwẹ̀ òun ò gbọ́dọ̀ gbà á èèyàn gbọ́dọ̀ gba ìyàwó ọ̀rẹ́ yẹn. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ṣé wọ́n ti ń gbà á sí. ẹ ṣáàjà sọ̀rọ̀ lọ́bọ̀. tó ní òun ò lè gba àwẹ̀ tó ní ẹni tí ò gbọ́n ìlàwẹ̀ máa ń gbò tí sà ń dọ́gbọ́n tí ò sá gba àwẹ̀ ṣé mo pé yóò gba àwẹ̀ rẹ̀ tó bá dijọ́ àlùkò àmọ́. yóò gbà o. ẹbí mi lè rè pé kí ni ìjà tó lòun fi jà wọn àti tó bá dijọ́ àlùkò àmọ́ gbogbo àwọn tí wọ́n fi àwẹ̀ ráre gbogbo àwọn tí wọ́n fi ojú kéré àwẹ̀ gbogbo àwọn tí wọ́n fojú àwẹ̀ gbolẹ̀ tó bá dijọ́ àlùkò àmọ́ Ọlọ́run wà kó wọn jọ yóò wá dẹ ògbẹ́ ńlá sí wọn ògbẹ́ tó jẹ́ wípé kò ní í ṣe é faradà Ọlọ́run wá dẹ sí wọn tó bá wá dẹ sí wọn wọ́n wá máa kígbe ògbẹ́ ń gbé wá ògbẹ́ ń gbé wá Ọlọ́run ní ògbẹ́ ń gbé yín á ní àfi dúbílẹ̀ lè máa ha rí omi ni lọ́ọ̀kan o tí wọ́n bá wá wo ọ̀kan lóòótọ́ wọ́n wá rí omi rẹ̀ ṣé mo pẹ́ ni tó gbẹ́ngbẹ́ tó sì rí omi ẹ wo bí ó ṣe débi omi yẹn wọ́n wá sá eré pẹ̀lú gbogbo agbára wọn tí wọ́n bá débẹ̀ wọn ò ní bá omi yẹn mọ́ tí wọ́n bá tún wo wájú wọ́n tún rí omi rẹ̀ wọ́n tún kéré mọ́lẹ̀ títí tí wọ́n bá tún débẹ̀ wọn ò tún rí omi yẹn mọ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ṣe títí ahọ́n wọn yóò fi wá yọ lẹ́lẹ́lẹ́ bíi tajà lónìí ẹ̀san tí ìyà tí ń fi jẹ yín pẹ̀lú ààwẹ̀ tẹ́ fi ráre ńgbà tẹ́ ń bẹ láyé ni ṣé ẹ mọ kíní tí tọ́lọ́run ṣe fún wọn yẹn tẹ́ bá wo orí express dáadáa lókèrè tẹ́ bá wo dáadáa ẹ mọ̀ rò pé omi ń bẹ lórí títì ni nígbà ìgbà tí bẹ́ẹ̀ lédi omi tètè yẹn fi débi tètè yẹn lọ. ìgbà tẹ́ bá débẹ̀ ẹ ní bómi mọ́ tẹ́ bá tó wo wájú ẹ tó mọ̀ rò pé omi bẹ́ẹ̀ ni òun lọ́lọ́run fi fìyà jẹ gbogbo ẹni tó fi àwẹ̀ ráre tó bá dijọ́ àlùkìyà. àwẹ̀ rọmọdọ́nù yìí ọ̀ranyàn ni o Ọlọ́run ní kùtìbà alaykum síyà mo sí àwẹ̀ yìí ní ọ̀ranyàn fún yín ni ìwọ tíwọ náà bá ti mọ̀ pé ó kúkú gbọ́ lọ́wọ́ bá rẹ gbọ́ tinú tẹ̀yìn o sí nínú àwọn tí sọ bẹ́ẹ̀ ṣèlú ṣèmọ̀lé ṣègbàgbọ́ ṣègínní tí wọ́n náà mọ̀ pé o clean o mọ́ o ti mọ̀ pé o ti wà nínú àwọn tí Ọlọ́run pè sí àwẹ̀ nìyẹn ẹ wá ráwẹ̀ yìí
kò wá sí ẹnìkan kan tí ó san ẹ̀san kan fún ẹnìkan àfi Ọlọ́run tó ní àwẹ̀. Allahu Akbar. Onísọ́ọ̀mù lí wa ana ajisi bihi. Àwẹ̀ tí mo ní ká ẹ gbà yẹn àwẹ̀ mi ni o, èmi náà ni màá san gbogbo ẹni tó bá gbà àwẹ̀ lẹ́san àwẹ̀ rẹ̀. Allahu Akbar. Adúpẹ́ lọ́wọ́ bàbá wa àfà wa alhaji wa olùkọ́ àgbà àfà wa Abdlganiu Salaudeen Akosilenko tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ donolkayo kí Ọlọ́run bá láàánú kó jẹ́ kárí wọn pẹ́. Bàbá onímọ̀ ní ẹlẹ́sìn ní àfáà ní olùgbàgbọ́ òdodo sì ní àdáhùn tí bẹ́ẹ̀dá tí gbogbo ẹ̀ fi kú lára yẹn Ọlọ́run ní ìjọba yín Àmín ya Allah. Àmín ya Allah. èyí tẹ́ ẹ sọ fún wa lẹ́yìn kò ní jẹ́ kàyókù wọn Àmín. àwọn tá a gbọ́ náà kò ní jẹ́ kàyókù fún wa Àmín. Àmín. àkíyín amọ̀ lóore láàrin ìṣẹ́jú márùn-ún fún gbogbo àwọn tí a wà létí gbọ́ ojú òpó ti ṣí sílẹ̀ báyìí láti pè wọlé bóyá ẹ ní ìbéèrè kan àbí ẹ ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ fẹ́ sọ fún bàbá wa ojú òpó ṣí sílẹ̀ ẹ lè pè wá lórí +228 91 36 97 84 +228 91 36 97 84 tàbí +228 22 22 52 27 ẹ pè wá wọlé fún àwọn ìbéèrè tẹ́ bá ní àbímọ̀ràn kan kí àwa náà tó palẹ̀ mọ́ àǹfààní bí ìṣẹ́jú mélòó kan sì tún kù fún wa torí àti sọ fúnra wa tẹ́lẹ̀ pé lórí ètò Ramadan program yìí tí Ramadan ó fi parí gbogbo ọjọ́ Àlàmísì àti ọjọ́ Tuesday làwọn máa fi ṣètò ìdánilẹ́kọ̀ọ́ àbí wáàsí mo rò pé ní ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa lénìí ní ọ̀rọ̀ tó jẹyọ wáàsí wà ń bẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ kódà gan bí mo ṣe ní mò ń gbọ́ wáàsí tó mo gbọ́rọ̀ lónìí nínú nǹkan tí ń gbọ́ rí bàbá tí sì ń sọ̀rọ̀ fún wa yìí mo fẹ́ lè sọ pé láàrin oṣù kan a lè ṣe ká má ríra ó sì lójú ibi tí wọ́n ti ṣe wáàsí nílẹ̀ yìí tí mi ò débẹ̀ rí ṣùgbọ́n mo tún ti gbọ́ nú ọ̀rọ̀ lénìí tó jẹ́ pé mi ò gbọ́ rí nínú wáàsí àwọn ẹlòmíà máa sọ̀rọ̀ pé kí la fẹ́ sọ tí wọn ò tí ì sọ rí wọ́n lè máa sọ ohun tí wọ́n fẹ́ sọ tó yẹ pé wọn ò tí ì sọ rí but ó lè jẹ́ ohun tó ò tí ì gbọ́ rí ń bẹ ní ohun tí wọ́n fẹ́ sọ ìdí nìyẹn ló fi jẹ́ ká gbìyànjú ká máa lọ sí wáàsí káàkiri kí Ọlọ́run bá láàánú kó fi rọ̀ wá lọ́rùn Ọlọ́run kó sì ṣe wá ní mùsùlùmí òdodo bàbá sọ lẹ́ẹ̀kan yìí pé ìgbà tí mo ti gbọ́ tọ́pìkì yìí lẹ́nu wọn láti bí ọjọ́ bíi mélòó sẹ́yìn ipò lójú àwọn ẹni tí Ọlọ́run ní kí wọ́n gbààwẹ̀ mo ti fẹ́ máa wòye pé ọ̀tọ̀ níbi tí làákàyè tèmi lọ làákàyè tèmi ní èròǹgbà tèmi lèmi fi rò ó gbà táwọn mọ̀rọ̀ jáde nísìnyí nínú ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ Ànábì ni wọ́n ti mú jáde léyìí tó a sì rí lóòótọ́ pé ó lójú àwọn ẹni tí Ọlọ́run pè láti gbẹ́ kíkún wọn gbààwẹ̀ fún de eléyìí mò ń bọ̀ mi ò tí ì dé. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ojú tó wù wá adúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa bákan náà mo kí àwọn tí wọ́n ti ń kí wa sójú òpó látòrí bàbá wa Muhammadu Taofiki Ìdòwú ọmọ alówó lòdù bí ìyèrè láti Brazil ẹ káàsán o ẹ dákun láti bo kí lórúkọ yín
ẹ káàbọ̀ o bàbá wa lẹ́dẹ àkóǹgbẹ́ o àrùpẹ́ ọlọ́run àmín. Bàbá ń dá yín lóhùn. Àmín àmín àtẹ̀yìn náà o àmín ẹ ṣé. Àmín o àmín 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 ìlà bìlà ìlà naam àkìyín naam àmín o àmín 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 wàláyé a padà pàtẹ ètò wáàsí ìta gbangba torí àwọn èèyàn gan ti ń pè wá lẹ́jọ́ pé ó yẹ kọ́mọ Yorùbá tàtà máa ti wáàsí ẹ̀kan ní Ramadan a sì mọ̀ pé látọdún tí ń bọ̀ agbẹ̀rẹ̀ ìgbésẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni 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 àmín 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 ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé gan àmín àmín ẹ ṣé gan àdúpẹ́ o bàbá ẹ dápẹ́ bá a dágbére fún ẹ bá a dápẹ́ yín lẹ́ẹ̀kan sí ní ṣókí. tọ́ àdúpẹ́ ọba tí ó fún wa ní ètò náà ṣe àdúpẹ́ pé òkun orúkọ tèmi lẹ́ẹ̀kan sí náà ní Abdlganiu Salahuddin Akosilenko Adabby. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ibrahim Adékúnlé ọmọ Pábọ̀dé adúpẹ́ lọ́wọ́ yín. Bákan náà kí bàbá wa Muhammadu Taofiki Ìdòwú ọmọ alólùbí yèrè láti ìlú Brazil. Akí bàbá wa Alhaji Muhammadu Kozim Ajíjọlá Òbí Adabby Alifa ti sọ́dẹ̀ kúlẹ̀kúlẹ̀wò bàbá ìbejì adúpẹ́ lọ́wọ́ yín. Èmi ọmọ yín náà Jibril Abdulsalam ya Dafiu ya Salam ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. Alhamdulillah.